fi sí dáadáa o ẹ fi sí. Rice elélo. 200. Kò ń ṣe 200 naira o $200 ni o. Ẹ bá wọn fi sí. Ẹ wo ẹ gbà bẹ́ẹ̀ rice tí wọ́n ẹ dáhùn customer pọ̀ lẹ̀. 50 naira. 50 naira. Kí ló dé tẹ́ fi mẹ́ta sí? 5 ni ẹyọ kan $10. Okay. Ẹ bá wọn fi ẹran 100 naira sí. Ògúnfe àbí bọ̀kọ̀tọ̀? Bọ̀kọ̀tọ̀. ń bọ̀. Ẹ jẹ́ kó tóbi o. Ẹ má jẹ́ kó kéré o. Gbogbo nǹkan ti wọ́n. Coronavirus wà ń ta gbogbo àwọn èèyàn òṣìṣẹ́ gbogbo nǹkan ló ti wọ́n. No, ìyẹn. Ele. Kó tóbi. Kò ní gbanú ke yìí. Ẹ dáhùn. Ó yá. Orí la fi ń mẹ́wọ̀n láwò. Ẹ fi yẹn sí bẹ́ẹ̀ náà. Ó yá. Màá fún yín lọ́wọ́ lọ́la. Ṣé ẹ wá ókè?